Your papa don come. Bàbá yín ti dé. Ẹ kálẹ́ o. Ẹ máa wò ó pé ó tójọ́ méjì, ó tójọ́ mẹ́ta nínú ohun gbogbo. Ká máa fi ọpẹ́ fọ́lọ́run. Nínú ohun gbogbo, ká ṣá máa dúpẹ́. Nínú ohun gbogbo, àlọ́ méjì tó jọ pẹ́ lọ. Chigozie James ló máa gbé yẹ ẹ̀ sí pé àwọn 2023 la wà yìí o. Àsìkò láti gẹrun fẹ́ fan àbí láti gẹ fìlà fàáyán kọ́ la wà báyìí. Bí ọmọ Ìgbò kan báyìí lọ ṣe wèrè àbí ọmọ Fúlàní kan lọ kàdánwò lórí platform mi ní sọ́rí láti gbé ṣépè pẹ̀lú ìwo àfọ̀ṣẹ tó dáa. tó rárá yẹn ń kan mí gan. Ara ń kan mí seriously. So téèyàn bá wà lọ ń ṣe pálapàla máa bá ń tàn wí tààrà agbéṣẹ́ ìpè. Bẹ́ẹ̀ ni Ọlọ́run àwọn ọmọ ogun wí. Yes, Mr. Taiwo Ẹdúnjọbí, lóòótọ́ ó tójọ́ méjì, ó tójọ́ mẹ́ta. A máa dúpẹ́ wípé ìjìjà àmọ́ kò dominú àgbọn nù. A dúpẹ́. Ṣáájú ohun gbogbo, kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá nation. Èyí tí èmi àti ẹ̀yin tí gbogbo wa tá ń làkàkà wípé kí Ọlọ́run Olódùmarè kó ṣe kíni, kó gbé wa wọ inú ẹ̀ láyọ̀ pẹ̀lú àlàáfíà. Lóòótọ́, a rí kùdìẹ̀kudiẹ, a dẹ̀ rí ìdènà ní àwọn ìrìn àjò tá a rìn léyìí tó ṣokùnfà àìtètè débi tá à ń lọ lójú ọjọ́. I'm not here to trade blame on anybody, but I'm here láti jẹ́ kí àwọn aṣíwájú wa mọ̀ pé àwọn ló kó bá wa. Láti jẹ́ kí wọ́n mọ̀ pé àìṣọ̀kan, àìní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn, àìbára wọn rin ìrìn àjò gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n rìn, ni ló sì ń fa ìdènà fún ìran Yorùbá dìsìn. Èmi jù ọ́, ìwọ ò jù mí. Ó ti wọ́pọ̀ jù láàrin ìran Yorùbá àti àwọn mídíà kan tó jẹ́ wípé wọ́n yàtọ̀ gédégbé sí ọ̀bàyéjẹ́ ẹ̀dá. Ọ̀gbọ́tẹnu eku rò fẹ́yẹ, ọ̀gbọ́tẹnu ẹyẹ rò fẹ́ku. A wá fi ọ̀pọ̀ yín ṣe aṣojú fọ́mọ ẹyẹ, ẹ̀ ń gbàbọ̀dè fọ́mọ eku. Àgbàwọ̀ ọ̀rọ̀ Yorùbá mọ sọ fún yín yẹn o. Ẹ já aṣojú fọ́mọ ẹyẹ, ẹ̀ ń gbàbọ̀dè fọ́mọ eku. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin al-ulama warasatul anbiya, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Pásítọ̀, wòlíì, rẹ́fẹ́rẹ́ndì, bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, mo kí yín o. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi nínú ẹ̀sìn kẹ̀ẹ̀sìn tá a bá láyé. Ewé a máa jẹ́, egbò a máa jẹ́, àní ṣe wéjá, àní ṣe gbòwà. Mo wá fi Onitiri àrólé Oòduà àjẹgbẹ̀nẹ̀ bí àtẹ àkún aláṣọ àlà funfun gbò ọ̀dúndún aṣòdedẹ̀rọ̀ ọ̀dúndún àfìdí ọ̀tẹ̀ jalẹ̀. Mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá láì yọ ẹnìkan sí. Mo wá kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi wípé a kú bójú ọjọ́ ṣe rí,
bẹ́ẹ̀ adẹ̀kú jọ́ méjì jọ́ mẹ́ta. Èmi nígbàgbọ́ pé a dé ilẹ̀ ìlérí bọ́pẹ́ bóyá ó ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni o kò pọ́síbù kọ́mọ olókùú ó ní àsìn mọ́ ìyá àwọn láéláé kò ṣeé ṣe. Bó ti léwu kí ìjì ó jà tó á borí, bó ti léwu kí kùdìẹ̀kudiẹ kí akùdé kọ́ bá ìrìn àjò wa yìí tó. Èmi ní ìgbàgbọ́ mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé á délẹ̀ lérí. Àbáríkà àwọn tọ́lọ́run kò lè ayé lé lọ́wọ́. Amẹ́yìn bàbá wa ẹ̀ṣẹ̀ wá lọ́nà tó pọ̀, ẹ̀ṣẹ̀ wá gan-an torí bá wí á kú, bá a sì wí náà ọ̀run lálọ́. Àmọ́ kò wá dáa ká máa wọ ọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́. Gbàdàmọ́sí Michael, gbogbo ohun tó ní pátánú ọdún tuntun tá a wà yìí ni ó di nǹkan ìbànújẹ́ fún ọ. Eléyìí tí mo wá tí mo bóde yìí tèpètèpè ní níwọ̀n lórí burúkú ọmọ Tinubu kan àbọ̀jọ́mọ ẹgbẹ́ APC tó bá wá sórí ìkànnì mi tó ń lọ sọ jẹ́gàjẹ́gà gbogbo tó jápò dùnú rẹ pátápátá ni ó bàjẹ́. Bó o bá bí gba ọmọ Gbàdàmọ́sí Michael kò ní kù kan. Àbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lọ kọ́lọ́sàn bá ní ó dáa fún wa láàárọ̀ ò lè jẹ́ ó dáa fún ọ. Ẹbí rẹ sì kọ́ bí ọ̀sẹ̀ bí àwọn àgbààgbà wa tá à finú konú ká fikùn lukùn ká fọwọ́sowọ́pọ̀ ká tètè mú wa kúrò nínú oko ẹrú tá a wà yìí. Ìlọ́jẹ́rù rẹ Gbàdàmọ́sí Michael kọ́ máa wí kótókótó. Bẹ́ẹ̀ bá wí rádaràdá lórí ìkànnì yìí ó ń tọ́ ó ṣòfò tọmọtọmọ ni. Torí pé kí ni ìyí tí ń pa àwa kan lẹ́kún lẹ́yìn fi ń ṣòṣì lẹ́ fi ń yọ̀. Ọ̀pọ̀ nǹkan sì ti lọ. Alẹ́ yìí kọ́ ni ń yànnàná ọ̀pọ̀ ọ̀rọ̀. Alẹ́ yìí kọ́. But I'm putting the blame on the leadership of Yoruba nation, irrespective of anybody. Bógiri wa ò bá lanu wàláhì aláǹgbá ò lè wọbẹ̀. Ògiri wa lanu aláǹgbá wa kó sí. Ìyá Onitiri ń ṣe tiwọn lọ́tọ̀, bàbá wa Professor Banji Akintoye wọ́n ń ṣe tiwọn lọ́tọ̀. Ọ̀pọ̀ èèyàn náà kà wá kún ẹni tí ò tiẹ̀ mọ̀ ń tà ń ṣe. Àmọ́ àsìkò ọ̀rọ̀ tí máa analyze gbogbo nǹkan ó ti ń tó bọ̀. Gbogbo ọ̀nà tẹ́dà máa ń wá láti wá peace láyé la fi wá peace láàrin bàbá wa Professor Banji Akintoye àti ìyá wa Onitiri. Débi pé a fún wọn ní ultimatum 7 days. Ẹ̀dá kan ò sì gá gòǹgò kọ́ gajọ́ lọ́n lọ. Kò sí bó ṣe fẹ́ rí. Tẹ́dà bá wà téèyàn bá nínú re tí ó bá níwà re, inú re tó ní a máa bà wá re jẹ́. Téèyàn bá wà tó nínú re tí ò níwà re, ìwà re tó ní yóò ba inú re tó ní jẹ́. Kò sí nǹkan kan tó dáa tó ká lo ìfẹ́ àti ìṣọ̀kan. Àìlo ìfẹ́ òun ìṣọ̀kan ni ló bá wa débi tá a dé. Yorùbá kí ló dé tí èpo ẹ̀gúsí fẹ́ wá di ohun àìjírí mọ́? A pa ẹ̀gúsí, a lọ ẹ̀gúsí, a fẹ́ ẹ̀gúsí sebẹ̀, a fi ẹ̀gúsí a fi jẹyán, a fi jàmàlà funfun, a fẹ́ ẹ̀gúsí jẹ̀bà. Èpo tá a wá bó lára ẹ̀gúsí tá a ti gbàgbé wípé bóyá ààrẹ ti mọ̀ pé ara ẹ̀gúsí ara èpo yìí ìlà ti mú ń tọ́ dáa tá ń jẹ. A wá mú èpo yẹn a wá sọ di ohun àìjírí mọ́. Yorùbá
ìwà táwọn hù nìyẹn. ọ̀pọ̀ èèyàn ló gbé mi ṣépè nígbà tí mo sọ̀rọ̀ lórí declaration ìyá wa Onítìrí wípé bó ti yẹ kó lọ bó ti yẹ kó lọ bó ti yẹ kó lọ rèé. àìrìnpá ejò ó máa ń kóyà jẹ ejò ni bọ́ká bá síwájú tí parabalẹ̀ tẹ̀lé tí òjò là ń wọ́ turururu bọ̀ lẹ́yìn ta ló tó ta lọ máa dárìhun náà tí ó fojú ko tí ó kojú afàyàfà lọ́nà. àmọ́ àwọn tó yí gbogbo àwọn olórí wa ìka ọ̀pọ̀ wọn ò sọ òótọ́ ọ̀rọ̀, ọ̀pọ̀ wọn ò fẹ́ kí nǹkan lọ bó ti yẹ kó lọ torí pé kíni àwọn yẹn náà ń pè ní àríjẹ nídìí mọ̀dàrú. èèyàn kan wò sùnsùnsùn ó polóyè Sunday Igboho ní Sunday Kútọnu sótọ́ bẹ́ẹ̀. èmi a sì máa sọ pé Ọlọ́run ó san fóníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ nínú Yorùbá Nation. ẹ dájà alẹ́ láàrin lágbájá òǹtàmẹ̀dò tí a rí ibi tó bá wa dé. Làkàṣègbè kò ní bá lámà ń ṣe tí a rí ibi tá a bá dé. ṣé ẹ ti rí ibi tó dé. a dẹ̀ pariwo a ké tata wípé ẹ má jẹ́ kí ní ọmọ lọ báyìí. àmọ́ àwọn mídíà kan wọ́n mú avenue yẹn wọ́n sọ di cash out. ìṣẹ́jú náà ń bọ́ ta láti máa sọ òkò ọ̀rọ̀ sórí àpèrè tó ṣe Yorùbá Nation sílẹ̀. bàbá mi tí ì ṣetán láti àyànnà náà rọ̀ àmọ́ mo fẹ́ káwọn ọmọ Yorùbá máa rántí nǹkan kan wípé bónírèfín bá kọ̀ tí òfin gbá mọ́ èyí tó ti fílẹ̀ ò ní parun láéláé. tá a bá bẹ̀rẹ̀ sí ní wo àṣìṣe bàbá wa Professor Banji Akintoye tá à ń wo àṣìṣe wọn sì jẹ́ á máa rántí ìjọ wọn ti ṣe dáadáa sẹ́yìn. ká máa rántí ìjọ wọn ti ṣe dáadáa sẹ́yìn. olóyè Sunday Igboho tí ọ̀pọ̀ mídíà tá wá bẹ̀rẹ̀ sí ní fẹnu àbùkù tẹ̀ báyìí. tá a bá ní olóyè ní kùdìẹ̀kùdìẹ̀ síbì kan èmi ò sọ pé wọ́n pé tán mi sì ní ẹ̀dá kan pé 100% Ọlọ́run nìkan lọ́ba tó pé. àmọ́ ẹ máa rántí ìjọ ọ̀dágìrì là ń níran alágídí ọmọ. ìgbà tó bá kóran Yorùbá ẹ̀ máa níran Sunday Igboho. ìgbà tí ìdágìrì Fúlàní dé ẹ máa rántí pọ́nmọ kan wà tí ń jẹ́ Sunday Adéyẹmọ Àdìsá Májàsọ́lá. ọ̀wá yẹ kó rí báyìí lásìkò yìí. ẹnu ọmọ kò gba ìyá pàdé mọ́ lábẹ́ bó ti lè wù kó rí. ọmọ tó bá ti lè lánú gbàgà tó ní ìyá mi ẹ pàdé mọ́ ọmọ burúkú ni ọmọ àlè nírú ọmọ bẹ́ẹ̀. ọgbọ́dọ̀ lè sọ fún ìyá rẹ pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé pé mọ́ mi ẹ jókòó dáadáa. ìyẹn náà ní pé ọmọ ní ìbọ̀wọ̀ fágbà. ẹni pé láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ mo wo sàkún kí ló fẹ́ ṣẹlẹ̀. ọ̀pọ̀ àwọn tó jó lólùfẹ́ mi tó jẹ́ bàbá mi ìyá mi wọ́n dọ̀tá mi lórí ọ̀rọ̀ ìyá Onítìrí wípé mi ò fún ìyá Onítìrí ní support. kò rí bẹ́ẹ̀. mi kì í sọ máa lè. èmi lọ́mọ Àbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. èmi lọ́mọ agbọ́ sásá mọ̀sá ọmọ agbọ́ yàyàmọ́yà. ọmọ Àbàdàn ni mí kí wọ́n mọ fẹ́ gbà nínú kí n máa takò tó lè mú òmìnira ìran Yorùbá wá. àmọ́ mo gbé lórí wípé n tí ìyá yìí declare èyàn dá ṣe èyàn kan kì í já wá ní ọ̀pọ̀ èèyàn ní jẹ́jà mọ́. níta bá pẹ̀lẹ́ kùtù mú ní pẹ́ lọ́wọ́ ẹni níta bá fagbára mú kíkan nílé. ká nírújọ́ declaration yẹn tí bàbá wa Professor Banji Akintoye Professor Adéníran olóyè Sunday Igboho àti ìyá wa Onítìrí tí ẹ jọ dúró
tó make declaration speech yìí ìjọba Nàìjíríà ó mì ìlà ìlò yóò bá ìjọba Nàìjíríà àdàbọ̀ ẹ̀ a ṣe gbogbo ìgbìyànjú a pè ìyá wa Onítìrí ní kọ̀kọ̀ a pè wọ́n ní gbàgbá a pè bàbá Professor Banji Akintoye a pè olóyè Sunday Igboho ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹgbọ́ outcome ẹ̀ gbogbo àlàyé tá a ṣe nígbà náà gbogbo ẹ̀ lẹ́gbọ́ àmọ́ gbẹ̀yìn gbẹ́ni a dá tinú ara wa ṣe a ní ká ṣe wò kárí bí ṣe rí níbo la wá bá yàrá já ó mà ṣe o ìbànújẹ́ méjì ló gorí ẹ̀mí mi lórí ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ Yorùbá nation dé ìbànújẹ́ àkọ́kọ́ ni ìdìgbòlù ilé olóyè Sunday Igboho ṣàtàdìgbòlù ilé olóyè Sunday Igboho tó mú ẹ̀mí àdògán àti àfáàfàtà ìlọ ní fọnáfọnsu ìbànújẹ́ ẹlẹ́ẹ̀kejì in the millions ọmọ Yorùbá ti ń bẹ́ńlé tá a kó ìgbésí ayé wọn sínú ewu nǹkan méjèèjì ló ń bà mí nínú jẹ́ ló fi jẹ́ wípé kò sí bá a ṣe fẹ́ bú sàkọ̀tún tá a fi ṣàkóso sílẹ̀ torí gbogbo yín náà la darí wa láì yọ ẹnìkankan sílẹ̀ olóyè Sunday Igboho ti gbìyànjú ajé ó gbìyànjú ó fi ń téèyàn fi ń kí ìrìn àjò struggle ó fi kìn olóyè Sunday Igboho wá jọ ẹni àbùkù látẹnu ìkankan àwa ọmọ Yorùbá ẹ jẹ́ á gbà pé bóyá àṣìṣe wá láti ibìkan kan ẹ jẹ́ á gbà wípé àṣìṣe wá ṣé ká wá máa fi ẹnu àbùkù kàn wọ́n ṣe ní ń jẹ́ wípé aṣojú ìran Yorùbá dáadáa a mọ ìran Yorùbá gẹ́gẹ́ bí ọmọlúàbí ọmọ wa ò bí nǹkan kan mọ́ o àwa sọ Yorùbá nation àwa sọ the francas rójú ayé bí ọ̀pọ̀ èèyàn lẹ́bí ń fínúfíndọ̀ láti máa fi Yorùbá nation sílẹ̀ kì í ṣe torí nǹkan méjì torí ẹ̀tàn àti àìṣòdodo ni gbogbo ẹ̀mí àìsọ òdodo gbogbo ẹ̀mí àìsọ òótọ́ láyé ẹ sì tàn wá 2022 lọ this is 2023 ẹ má jẹ́ àfẹ́kọ́ tanná fúnra wa all our leaders disappointed us gbogbo ẹ̀yin aṣíwájú wa lè disappoint wa àmọ́ nǹkan kan tó ṣe mí ní hàhín tí ò jẹ́ kí n lè blame àwọn kan jù ni pé olóyè Sunday Igboho ń bẹ ní Kótónú níbi tán wà gbogbo ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá náà láti mọ tí ń ṣẹlẹ̀ ẹ̀yin náà worú ọ̀rọ̀ tí Kọ́lá Abíọ́lá sọ ọmọ Abíọ́lá ó ní bólóyè Sunday Igboho òòṣà tó bá fi ẹsẹ̀ tẹ orílẹ̀-èdè Nàìjíríà kíjọba Nàìjíríà ó pàdánù ni torí pé kíni ó lóun rí tí olóyè ń ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ fi ipá gba ìjọba tí wọ́n ń pè ní treasoning ìyá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá aya Abíọ́lá wọ́n declare Yorùbá nation tòótọ́ bẹ́ẹ̀ àwọn ní kólóyè Sunday Igboho òòṣà kó wá fi ẹsẹ̀ lé orílẹ̀ Yorùbá tó bá ṣẹ̀yìn lólóyè Sunday Igboho kí lẹ́ ṣe èèyàn kan ní bólóyè Sunday Igboho òòṣà bá dé Nàìjíríà kí wọ́n pàdánù èèyàn kan ní kólóyè Sunday Igboho wọ́n máa bọ̀ sí Nàìjíríà pé kò ní í séwu nínú mọ̀lẹ́bí kan náà ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin náà rò ó ẹ wo ìjọba ni wọ́n fẹ́ lọ reclaim kó jẹ́ wípé ẹ bàbá wa àti ìyá wa ni wọ́n jọ ṣe ní voice note fún gbogbo ọmọ Yorùbá ọyá ìyá ọmọ Yorùbá lọ take over everywhere bó lẹ ti rò pé yóò ṣe rí tá a bá dẹ̀ ní parọ́ tá a ní ṣèké tá a ní parọ́
tá à ní ṣèké ayé sì fẹ́ tó lóyè Sunday Igboho nù struggle yìí. Ìjọba Nàìjíríà gan bẹ̀rù olóyè Sunday Igboho bí àpẹẹrẹ. Ìgbà tí bàbá mi Professor Banji Akintoye tí bàbá sọ wípé àwọn ṣe gàyànà gẹ́gẹ́ bí adarí ìlànà ọmọ Oòduà, ṣé àmọ̀ pé ìjọba Nàìjíríà wọn àti ẹ̀ dúró láti kà dáadáa, gbogbo pépà Nàìjíríà pátápátá ló gbé. Gbogbo pépà Nàìjíríà pátápátá ló gbé wípé bàbá mi Banji Akintoye ti fi Yorùbá nation sílẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ló dé tí pépà Nàìjíríà tí ò gbé declaration wa, kí ló dé tí TV station kankan ò gbé declaration, kí ló dé dáàrí speech yẹn kà ní any of our media houses yàtọ̀ sí ọ̀dọ̀ ìyá wa ṣe ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. BBC Yorùbá ò lè má gbé ọ̀rọ̀ Yorùbá nation, Aláròyé wọn ò lè má gbé ọ̀rọ̀ Yorùbá nation. Sígbà tá a fẹ́ declare ṣé wọn ò sí láyé mọ́ ni. Gbogbo àwọn nǹkan yìí ló fa akùdé tí èmi Adémọ́lá ọmọ Omiyale tí mo fi wò ó pé kí ni yóò dáa tó, àkùdé ti bá kíní yìí, àkùdé ó bá kíní yìí. Ìgbà kan wọ́n ní gbogbo àwa home based media wọ́n ní tìyá Onítìrí là ń ṣe, béèyàn bá tiẹ̀ wá léyìn ó ṣe tìyá Onítìrí, ìmọ̀yá Onítìrí rí. Ìgbà tí èmi àti bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ olóyè Sunday Igboho tá a lọ ọdún Igbó Kìṣí ní ìmọ̀yá Onítìrí. Ìgbà tá a lọ ọdún Igbó Ìgàngá ní ìmọ̀yá Onítìrí. Ìgbà tí a lọ sí Ègùá ní ìmọ̀yá Onítìrí. Ìgbà tí a lọ sí Èkìtì, Oǹdó, Ọ̀ṣun ní ìmọ̀yá Onítìrí. Kí ni mo wá fẹ́ ní èmi àti ìyá Onítìrí papọ̀? Èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn ju bàbá èèyàn lọ ni. Ṣé máa wá nífẹ̀ẹ́ ìyá Onítìrí ju olóyè Sunday Igboho lọ ni? Mo nífẹ̀ẹ́ ìyá Onítìrí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ń jà fikafika pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú, àmọ́ èmi tá ń wò yìí ń wèé sí lábẹ́ ẹrú dùrùdù. Torí pé kí ni mo jẹ̀yà Yorùbá nation? Mo mọ iye ọjọ́ tí mo lò nínú àhámọ́ DSS. Mi ń gbọ́dọ̀ tó wá kúrò nínú àhámọ́ kí n tó wá dúró síbi tí ẹ̀tàn bá wà. Èmi èyí sì bú adarí kankan, but they all have fault. Àìṣepọ̀ wọn, àìfìmọ̀ṣọ̀kan ó gbé wa débi tí ò dáa. Àwa dẹni yẹ̀yẹ́ láwùjọ, àwa dẹni táwọn olóṣèlú ń fi pa wípé kọ̀ọ̀kan yín bí yọkọlú yọkọlú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ túké. Àwọn olóṣèlú wọ́n wá sọ wá di igbá wíwọ́ wípé ṣé ti gbogbo tí dáadáa yín ọ̀dà nìyẹn. Aláàní interim government, aláàní interim. Ṣèyí Mákindé tó ìpínlẹ̀ Ọ̀yọ́ tèmi wà, ó náà sì ní gómìnà, gbogbo àwọn alága káńsù ní sì ń bẹ ń káńsù. Aláàní interim government, Sanwó-Olú sì ní gómìnà ìpínlẹ̀ Èkó. Ẹ wá lẹ́ mú lẹ́tà lọ sẹ́kọ̀ọ́ à ń dúró de reply. Ẹ̀yin ìyá wa ẹ má bínú, ó tako làákàyè tèmi ni. Ó tako làákàyè mi tó jẹ́ pé mo wò ó pé èéṣe àmọ́ ká nípa ìfìmọ̀ ṣọ̀kan kálẹ̀ dúró pẹ̀lú ìmúṣinṣin tẹ́ ẹ finúkonú tẹ́ ẹ fi kùlùkùn. Bàbá tiẹ̀ gba Yorùbá nation ní 2022 tá a lò lọ yìí, jìnnìjìnnì ọ̀bá bá ìjọba Nàìjíríà. Ẹ rí pé Nàìjíríà ò rí ti arò. Ẹ fura pé wọn kà wá pa exist. Wọ́n bẹ̀rù ọmọ Ìgbò,
wọn bẹ̀rù àwa táwọn agitate fún Yorùbá. Ìjọ tá a ṣe declaration ní ọ̀pọ̀ wọn sọ pé Yorùbá nation ti kú. Kí ló wá dé? Ṣé èpè Abíọ́lá, ṣé èpè Aolẹ̀ sọ yẹ kó ja ìran Yorùbá ni? Aolẹ̀ ní tó bá kù díẹ̀ kọ́wọ́ wá tẹ ìkú dà. Ó ní èdè àìyedè yọ bẹ́lẹ̀ láàrin wa. Kí ló fa wàhálà láàrin ìyá wa Onítìrí àti bàbá wa Bánjí Akintoye? Kí ni tó fa gbámi sí omi òtó? Nígbà tó jẹ́ wípé Yorùbá nation aim and objective kan náà ni gbogbo wa ní. Adẹ̀dábọ̀ ẹ̀. Adábọ̀ ẹ̀ títí wípé kó má ṣẹlẹ̀ báyìí. Olóyè Sunday Igboho ẹnu àbùkù tí ọ̀pọ̀ àwọn èèyàn táwa fi ń kan bàbá yìí kò rí bẹ́ẹ̀. Ìgbà màá gbọ́mọ́ ní bàbá yìí ló gbowó òmìnira àkáǹtì. A padà wá ṣe ìwádìí a rí pé bàbá yìí tá pè ní signatory sí òmìnira àkáǹtì kò gbé l'Amẹ́ríkà náà. Àwọn ikọ̀ kan àyà wa Ṣọlá kò gbọ́dọ̀ kú lẹ́nà mójútó ọ̀rọ̀ òmìnira àkáǹtì. Lórí ọ̀rọ̀ òmìnira àkáǹtì ọ̀pọ̀ mídíà sì ti fi sọ̀rọ̀ àlùfàǹsá sólóyè Sunday Igboho. Kí ló dé tí ìran Yorùbá tá a fẹ́ máa fi ibi sólóore? Lábẹ́ bó ti lè wù kó rí, olóyè Sunday Igboho ti gbìyànjú o. Kò rọrùn kéèyàn má rí mọ̀lẹ́bí ẹ̀ kó má rí ara ẹ̀. Ọ̀pọ̀ wa la ṣe January ọdún yìí, January 1 la ṣe pẹ̀lú mọ̀lẹ́bí wa nílé. Níbo lolóyè Sunday Igboho ṣàfiṣe tiwọn? Síbẹ̀ kàkàkà kí kú iṣẹ́ àwa kan wá sọ nígbà wíwọ́. Mi ì tí ì dé o, mi ò sì tí ì bẹ̀rẹ̀. Mo kàn fi eléyìí ṣe welcome fún ọdún ni. New year message tèmi rè wípé ẹ má jẹ́ àkúrọ̀ fúnra wa. We need to start afresh. Ẹ̀yin yá mi bàbá mi ẹ parónú yẹn pọ̀dọ̀fín. Let us start afresh. Tó bá ṣe pé lóòótọ́ òmìnira àrán Yorùbá jẹ wá lógún tí kìí ṣe fún business purpose. Ẹ jẹ́ ká pé bíríkótó ká pé bíríkòtò ká pé àrónú wa àti ọ̀dọ̀fín ká bẹ̀rẹ̀ iṣẹ́ lójú páálí. Oòrùn tó wà lókè ó sì taṣọ ọgbẹ́. Gbogbo ẹ̀yin onígúrùpù oní voice note sọnù. Tẹ́ máa ṣe voice note. Hello? Sam. Àlùkò. Gbàgbọ́ wà lórí program. Bẹ́ẹ̀ni. Ẹ wá mú gbogbo ẹ̀. Adẹ̀ parí ẹ wà máa oríṣiríṣi mídíà. Yá Onítìrí, èmi ò níjà pẹ̀lú yín o. Mi ní ìjà pẹ̀lú yín. Bọ̀ ẹni tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fẹ́ràn ìran Yorùbá. Ẹni tó jẹ́ pé lóòótọ́ ìfẹ́ Yorùbá lẹ́ní. Ó yẹ ká lè bá wa síwájú wa sòótọ́ ọ̀rọ̀, pàápàá jùlọ ìyá wa Onítìrí wípé àìrìnpa ejò ó ń jẹ ejò níyà. Ẹ lọ wá ìrẹ́pọ̀ láàrin àwọn bàbá yìí. Ẹ jọ ṣe àṣepọ̀ ká lè bá tètè délẹ̀ lérí. Kí ìrìn àjò oṣù kan kó má di ọdún kan mọ́ wa lọ́wọ́. Kí ìrìn àjò ọdún kan má di ọdún mẹ́wàá mọ́ wa lọ́wọ́.
kí ló dé ìyá wa ń tì rí ìyá wa Onítìrí ẹ ṣe dáadáa tó ó kù díẹ̀ káàtó mi ìfẹ́ máa dárúkọ mídíà orúkọ èèyàn kankan àmọ́ kò yẹ kó jẹ́ bí àsìkò tá bá gbé yín wá sí orí program lèèyàn kan máa sọ̀rọ̀ àlùfànṣá sólóyè Sunday Igboho nínú voice note tẹ́ ẹ ṣe last ẹ̀yin náà yànnàná ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ ẹni kó lóyè Sunday Igboho ṣáwá fi ẹsẹ̀ lé ilẹ̀ Yorùbá láti declare Kọ́lá Abíọ́lá tó jẹ́ ọmọ ọkọ yín ó ní bí ìjọba Nàìjíríà bá kásá olóyè Sunday Igboho ní Nàìjíríà kan gbẹ̀mí ẹ̀ dànù máa mi bọ́ bá ṣẹ̀yìn náà ń kọ́ sẹ́wà léwu ẹ̀ àti pé ẹ̀yin gángan fúnra yín mọ situation tó lóyè Sunday Igboho wà ní Kútọ́nù àmọ́ kálẹ̀ gbogbo yín jọ tàṣepọ̀ tí ò sí dúkùnkùn kankan ń bẹ̀ tí ò sí dúkùnkùn kankan ń bẹ̀ ẹ bá achieve oríyìn yẹn kò sì ní tán láéláé. Yoruba nation has now split into different groups all because of what? Èmi ní ti yé ní ti rí ẹ́ èmi ní ti bàbá wa bá jẹ́ Akintoye mi dùn máa ń lọ níyàló olóyè Sunday Igboho tẹ́ ẹ̀ bá mọ̀ olóyè Sunday Igboho is our striker ó ní star boy wa olóyè Sunday Igboho ní star boy Yoruba nation ojú ní gbogbo èèyàn ń wò olóyè Sunday Igboho ni. ká ní ẹ̀yin ìyá wa Onítìrí àti bàbá wa bá jẹ́ Akintoye táàrin yín bá gún àgbà olóyè Sunday Igboho ọwọ́ kan ó bà náà ni kò tí ì bàjẹ́ àmọ́ mo rọ̀ yín ìyá wa Onítìrí kàkà tẹ́ tó fi máa ṣe voice note tàbí tàbí máa ṣe anything ẹbí ọba rọ̀ yín kẹ́ wáyé rẹ̀ pọ̀ kẹjẹ́ ká jáwọ́ lápọ̀ tí ọ̀yọ̀ ká gbómi lọ́kaná gbogbo ẹ̀yin tẹ́ torí ìyá Onítìrí tẹ́ bínú sí mi ẹ má bínú àmọ́ àwa ó sọ òótọ́ ọ̀rọ̀ màá sọ kí ni màá sọ òótọ́ ọ̀rọ̀ ìyá ò ṣe dáadáa let's be sincere ìgbà táwọn home based media tá a pè yá tá a fún wọn lọ́tìmẹ́tàn ìyẹn kéde ó ní ta làwọn yẹn ti ń pè yá ti fún wọn lọ́tìmẹ́tàn àwọn ọmọ tí ò níran lára àwọn mídíà yìí àwa sì ń wá àlàáfíà ni à ń wá ìrẹ́pọ̀ ni kí kádégún wa má bà wá di adé ògún ní táwọn wá nìyẹn ìgbẹ̀yìngbẹ̀yìn wá ń kọ́. What did we stand to gain? And what did we gain in return? Ìgbà kan wọ́n lólóyè Sunday Igboho ó ti gbowó lọ́wọ́ àwọn olóṣèlú Tinubu ti fún lówó àbà bẹ́ẹ̀ bá ló gbowó lọ́wọ́ àwọn Yorùbá nation náà ti ń fún lówó agbọ́ àgbà àmọ́ pé gbowó lọ́wọ́ Yorùbá lọ́wọ́ olóṣèlú yẹn jẹ́ àtúntò ẹ̀dànù. Ìgbà tọkùnrin yìí wà ní detention gbogbo wa náà la gbọ́ èmi wà ń bẹ̀ I was there nígbà tí Buratai tán wá wípé àwọn ò fún lówó dollars lówó tó tówó bàbá yìí kọ̀ kò gbà á sígbà tó ti wá gba òmìnira ni ó wà dálẹ̀ ìran Yorùbá bẹ́ẹ̀ dá bá dalẹ̀ ẹrú ẹ̀ ilẹ̀ ó mú ọ. olóyè Sunday Igboho èé darú ilẹ̀ bẹ́ẹ̀ tí ó bá ní ṣe Yorùbá nation mọ́ yóò ànáǹsì pé òun ò ṣe mọ́ ni. tí ó bá ní ṣe Yorùbá nation mọ́ olóyè Sunday Igboho will come out plain to announce his
to denounce Yoruba nation. Omi ẹ̀jẹ̀ ara olóyè Sunday Igboho Yoruba nation ni. Kí ló wá dé? Ẹ jẹ́ ká tún mú. Gbogbo ẹ̀yin mídíà tẹ̀sí ń sọ̀rọ̀ àlòfàǹsá sólóyè Sunday Igboho, ẹ lọ rèé dẹ́kun ẹ̀. Ẹ má sọ Yoruba nation di francas. Torí bẹ́ẹ̀ fẹ́ pawó lórí YouTube. Torí pé ká lè dá lọ́wọ́ àwọn kan, ẹ má jẹ́ ọ̀ ń lọ sẹ́dẹ̀ ọ̀ ń bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ tó bá lé ọlẹ́dẹ̀ ẹ̀dẹ̀ tó ń padà sí ló ti bàjẹ́ yìí. Ẹ̀dẹ̀ tó ń padà sí ló ń bàjẹ́ yìí. Bó bá torí pé o ní access sí ìyá Onitiri tó bá ń sọ̀rọ̀ àlùfàǹsá sọmọ Yorùbá àyókù tí ọ̀rọ̀ bá padà parí tá a padà dómìnira ń bolo fẹ́ fojú sí. Ẹ̀sìn wàá máa rántí ọ̀pọ̀ ọmọ Yorùbá tẹ́ fi sínú ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹ̀tàn wípé a kúrò lórílẹ̀‐èdè Yorùbá ní 2022. This is 2023. Where are we now? Olóyè Sunday Igboho níbo la wà? Bàbá mi bá jẹ́ Akintoye níbo la wà? Ìyá Onitiri níbo la wà yìí? Bàbá mi Adéníran níbo la wà? Ẹ̀yin tó lẹ́ step aside torí pé èèyàn kan jáde ó lẹ́ gbowó. Lóòótọ́ ó dá kéèyàn wẹra rẹ̀ mọ́ àmọ́ ń gbà bẹ́yìn tẹ́ já síwájú wa tẹ́ bá wá step aside bóyá káwa náà ó step aside kẹ́ ẹ fi yanjú gbogbo tí ń bẹ ńlẹ̀. Ọkàn ọmọ Yorùbá ti gbọgbẹ́ ẹ ti dá àárẹ̀ sí ọ̀pọ̀ ara ọmọ Yorùbá. Ẹlòmíín wà lórí sick bed báyìí tí ò lè dìde látàrí wípé tó gba Yorùbá nation lọ́dún yìí ìyẹn ní 2022 gẹ́gẹ́ bá a ti ṣe ṣàdéhùn ẹ bá gbàgbé tẹ ẹ rántí bẹ́ẹ̀ bá rántí tẹ̀sí gbàgbé bàbá sign petition àti ń jó àti ń yọ̀ nígbà tí gba orílẹ̀-èdè wa. Bàbá mi Professor Banji Akintoye náà ṣàdéhùn fún wa pé 2022 á gba Yorùbá nation. Bàbá mi Onitiri náà ṣàdéhùn fún wa pé 2022 á gba Yorùbá nation. Gbogbo ẹ̀yà síwájú yìí ní ká má sọ̀rọ̀ ìtínú bá gba Yorùbá nation 2022. Àmọ́ ká ní wípé bí gbogbo yín ṣe sọ yẹn tẹ wá fìmọ̀ ṣọ̀kan tẹ ṣiṣẹ́ in one direction. Tẹ ṣiṣẹ́ ní ojú kan ṣoṣo ó ṣeé ṣe ká ti gbà á torí pé kí ni òun yín ó rinlẹ̀ tó lóye Sunday Igboho bákan náwó òkè tó lẹ́yìn ọmọ ọyá ẹ̀sọ́ ní airport. Níjọ́ kan ìkànnì àwọn mídíà ó wà lórí ìkànnì ó ní bàbá Banji Akintoye ó ti há ìbọn ó ti há ọta àbọn fáwọn ọmọ Yorùbá nation bàbá ló ní wọ́n lọ gba airport bàbá ló yẹ kí wọ́n lọ ṣe gbá ẹ̀yin náà wò ẹ ti create unnecessary awareness fún ìjọba Nàìjíríà. Ẹ ti create ẹ̀ fún wọn. Ẹni gbogbo wà burúkú bàbá Banji Akintoye ní ó kíní kan ẹ wá sọ fún mi. Èmi ń bẹ̀ yín mò ń rọ̀ yín ní o kò sẹ́dá tí kì í ṣàṣìṣe. Nobody is above mistake. We have made mistake already. Tá bá parọ́ fúnra wa láàgbà pa ṣàṣìṣe gbogbo wa la ṣàṣìṣe gbogbo wa pátápátá. We are all to blame. We are all to blame. Ìyá Onitiri kàn bá wa wọ́n kàn ràn wá lọ́wọ́ láti ká dé lórí ni. Ọmọ Yorùbá wo ni òwú ká gbòmìnira?
ọmọ Yorùbá wo ni òwù ká bọ́ lóko ẹrú? kò sí. kò sọ́mọ Yorùbá tí òwù ká bọ́ lóko ẹrú. àmọ́ ọ̀pọ̀ mídíà ẹ̀kẹ́ bàtà sàràlù fàǹsà. gbàdé yẹn bá wò sòsòsò at this stage tó ń bú bàbá wa Professor Banji Akintoye torí kíni fọ́kẹ́ni kékeré má bàa ṣe. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá bẹ̀rù nǹkan kan ẹ̀yin mídíà onísọnù ẹ̀ sì bẹ̀rù ọjọ́ orí. ẹ bẹ̀rù ọjọ́ orí náà. wíkẹ́ bàbá yìí ti dàgbà, bàbá going to 88 years. bẹ́ẹ̀ bá ní bàbá ti dàgbà ká lọ rèé sinmi agbọ́n. bẹ́ẹ̀ bá ní bàbá ti dàgbà ká lọ sinmi. prógrámù mi talẹ́ yìí mi ò wá mi ì tí ì ṣe tán ọ̀rọ̀. this is just preamble. ayọ̀ta sara bá sara ayọ̀ta sara bá sara ibi tá ṣìṣe ti wá à ń sọ fún ní kálukú. olóyè Sunday Igboho ṣá Àdìsá ọmọ aládìkún lóòótọ́ tẹ́bá ní bàbá yìí ṣe mistake èmi á béèrè pé lọ́nà wo tí bá rí ẹ̀rí máa jẹ́ mi nso tó fi lọ́lẹ̀ pé mistake rèé èmi gbà ẹni pé mo ti sọ síwájú pẹ̀lú ọ̀rọ̀ mi mo ní pé gbogbo wọn ni mo blame àmọ́ ìgbà tá a fẹ́ ṣàtúnṣe a pè gbogbo wọn ìyá wa Onítìrí nìkan ni ò fún wa lọ́rọ̀ sọ màmá wa Onítìrí nìkan ni wọ́n lá kéré láti ṣe ìpẹ̀tùsáwọ̀ wọ́n lá kéré láti jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàrin wọn. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jáwọ́ àtúnṣe kí gbogbo ẹ̀yin mídíà tẹ̀sí ń bú àwọn àgbààgbà yìí ẹni wọ́n má bínú ẹni kó lóye Sunday Igboho wọ́n má bínú kì í ṣẹni àrífín kì í ṣẹni ẹ̀tẹ́ kì í ṣẹni àrífín kì í ṣẹni ẹ̀tẹ́ ó ti gbìyànjú fúnra Yorùbá tá a bá sọ tó wú Ọlọ́run fún un lówó níwọ̀nba ó lójú sẹ́nítọ̀ ó lójú rẹ́ẹ̀pù ó lójú sẹ́nítọ̀ ó lójú rẹ́ẹ̀pù tó lówó wọn lọ́wọ́ ẹ̀yin náà rí ilé ẹ wọlé ẹ wọ àwọn ọkọ̀ tí ń bẹ lágbàlá ó fínúfíndọ̀ fún ìran Yorùbá láti jà fúnra Yorùbá ni tó bá wá ṣẹ̀ wá ní dàkà àbí kejì á sọ fún wọn ni pé bàbá ẹ tọrọ dáríjì lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kì í ṣe pé wàá mọ̀ fọ̀rọ̀ àlùfàǹsá ẹ máa fi ránṣẹ́ sólóyè Sunday Igboho. mo rẹ́ni tó pè mí lọ́mọ àlè nítorí ìyá Onítìrí mo rẹ́ni tó gbé mi ṣépè nítorí ìyá wa Onítìrí àmọ́ èmi máa ń sọ kíní kan pé bẹ́ni tí ń parọ́ fún òyàn bẹ́ni tó ń parọ́ fún Obama ẹni tí ń parọ́ fún òyàn mọ̀ pé irọ́ lòun ń pa èèyàn méjì èsì pàdánù rọ́ gbogbo ẹ̀ ní ìsìn this is 2023 àbí this is 2023 ẹ jẹ́ á tètè mú ìrìn àjò wa lójú pọ̀nà báwo làwọn bàbá Banji Akintoye olóyè Sunday Igboho gbogbo wọn ṣe ń rìn tẹ́lẹ̀ ẹ jẹ́ wá kọ́ tó mọ́ra ká kó sì mọ́ra ká pé bàbá wa Ìbà Gani Adams náà ká wá rin ìrìn padà lójú paálé mo dúpẹ́ fún àsìkò tẹ́ ẹ fún mi láti wí kótókòtó tí mo fẹ́ wí
èmi ò ní kí mídíà kankan má fún mi lésì bọ́ tẹ́ ẹ bá fún mi lésì ní ọ̀nà tí ò dáa. tẹ́ bá fún mi ní èsì lọ́nà tí ò dáa a jẹ́ wípé ẹ fẹ́ kí a tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. If you want to criticize me in a way I will appreciate. Ẹ pè mí níjà ní ọ̀nà tá a fi wá ìrẹ́pọ̀ sí ìran Yorùbá ni. Ní ọ̀nà tá a fi gba òmìnira ìran Yorùbá ni. Ẹ má pè mí níjà pé ẹ fẹ́ gbèjà èèyàn kan o. Bọ́ọ̀ gbèjà àyà Onítìrí tó bú mi ọtẹ́. Ọtẹ́ tányányá nù. For red card ni èmi ò ní 2023 I don't have yellow card I have red card. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ìrẹ́pọ̀ yàrá Onítìrí ẹ má ṣe point note kankan mọ́ kí kú egbékèrè gbé kí gbogbo nǹkan lọ bó ti yẹ kó lọ ẹjọ́ kálukú ṣàtúnṣe. Any media tó bá tó ń bú aṣíwájú ẹ jẹ́ ká faction ẹ̀. Olóyè Sunday Igboho iṣẹ́ ní àrífín o èèyàn kan ò sì lè pa fún wa bí ó bá wúlò fún Yorùbá nation mọ́ ó wúlò fún mọ̀lẹ́bí ẹ̀ ó wúlò fún ará ẹ̀ tí Olóyè Sunday Igboho bá sọ pé wọn ò ṣe Yorùbá nation mọ́ lónìí 90% ọmọ Yorùbá ni ó withdraw. Ta la kíkanjú tá a tún fẹ́ fojú jọ tálẹ̀ ti jàgbára atẹ̀lé ni májẹ̀ lọ́ máa dé ẹmọ gbogbo bàtà ń lọ rálì oní òṣìwájú wa. Oní òṣìwájú wa àlọ́ rálì kó lóye Sunday Igboho ọgbẹ́yìn rí oní òṣìwájú mọ́tò rẹ̀ ní òṣìwájú sì ní àmọ́ ṣáájú òun kò gbójú pamọ́ ó gbójú síta kí wá ló fi dìsáàfù ká máa bú tẹ́bàdẹ̀ ló ṣàṣìṣe láwọn ibìkan nobody is perfect. No one is perfect. Ẹ jẹ́ ká wá ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ ká ṣe kíni? Ẹ jẹ́ ká wá ọ̀nà àbáyọ. Torí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀ẹ̀ran Yorùbá nation lọ́wọ́ ẹ̀ ń dàrú sí ni ẹ̀yin mídíà kọ̀ọ̀kan ẹ̀ ń dàrú sí ni àwa tá a sì ti ń bá ìyá rẹ̀ bọ̀ a ní ranjú kalẹ̀ kí gbogbo nǹkan bàjẹ́ tán bí ìlú bá dá sí méjì tolóyè Sunday Igboho lèmi ò ṣe tọmọ Yorùbá ni màá ṣe. Ìyá wa Onítìrí ẹ dákun ẹ wá ìrẹ́pọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe ní ẹ̀mí Ọlọ́run ní bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó fi àlàáfíà tọ́ yín lọ́kàn. bàbá wa Bádé Akintoye wọn ò ní wípé ọmọ mi l'Onítìrí ẹ jẹ́ ká rí ó ní bẹ́ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ ẹ padà síbẹ̀. bàbá mi Adéníran ẹ̀yin náà ẹ má bínú tán kọ́sẹ́dà tí wòye parọ́ mọ́ àwọn tá a jẹ́ mídíà ní àìmọye èèyàn lójú wọ́n fi wá pawó ní kíní kan pọ́ ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú bóyá YouTube lè fún mi lówó ni wọ́n tó bá rí bí YouTube ti fún mi lówó bọ́ta mo sì gbowó lọ́wọ́ Facebook. tọ́rọ́kọ́bọ̀ ẹ̀yin tó bá ní òkè Omiyale ẹgbà náà là ń jẹ ẹmọ̀ bá àlè ṣiṣẹ́ àlèṣepọ̀tọ̀ adẹ̀láyò ọkàn Yorùbá lè ṣe iṣẹ́ agbọ́dọ̀ gbà it must be achieved. Mo kí gbogbo ẹ̀yin dá náwó dára mo kí Sami Japan mo kí Yorùbá Global Directorate mo kí Yorùbá Nation Trust Fund gbogbo yín bá wá ta ni mo kí àtẹ̀yìn onítọ́tọ́ ìdátọ́rọ́ kọ́bọ̀ lórí kí òmìnira wa kó lè wá sí ìmúṣẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní nànà dànù a sì ní màmú bọ́ àdélẹ̀ lérí lágbára Ọlọ́run ojú tẹ́ fi wò wá kò ní fọ́ o etí tẹ́ sì fi gbọ́ mi ò ní di àlùbáríkà àwọn tó lọ ń kórè ayé lọ́wọ́ bàbá mi Professor Bánjí Akíntóyè ẹ pẹ́ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run
iṣu ọmọ ajẹná fún yín jẹ àní fi yín ṣàwátì báyìí ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rẹ̀ Yorùbá nation ojú ẹ̀mí yín náà láàfi gbà wọ́n ní ìgbà lẹ́yìn yín olóyè Sunday Igboho lágbára lọ́wọ́ Ọlọ́run ìdààmú ò ní kàn yín mọ́ gbogbo àwọn tí ń bu yín ẹ fi ṣoṣo ẹ fi para bẹ́ẹ̀ bá dákẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ orí yín ó jà dídákẹ́ yín bẹ́ẹ̀ dákẹ́ orí yín ó jà torí ẹni tí bá ń ṣe wọ́n bá ní ò ṣe bàbá rí ibi pé ibi báyìí ló kù sí ká pera wa sí àkíyèsí ńlọ tán ká má sọ̀rọ̀ àlùfàǹsá síra wa gbogbo ọmọ Yorùbá pátá wà ní rùkú yín wá bá wa lé ẹ̀yin tá ń bẹ lé àní gbọ́ búburú lórí yín ẹ ṣé o mo dúpẹ́ o Ìṣọ̀kan Ọmọ Oòduà Media mo ń dúpẹ́ lọ́wọ́ yín pé akú ọdún akú yèdùn ẹ̀mí ó sọ̀pọ̀ ẹ̀ àgbájá àwọn tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́ olóyè Sunday Igboho bàbá mi Àdìsá ọmọ adé ẹmọ akúkọ gàgàrà tó lórí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí ẹ fọwọ́ wọnú kẹ́ẹ̀dẹ̀ má fìran Yorùbá lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ ṣé o mo dúpẹ́ o mò ń lọ mi ní lọ̀lọ́ ẹja tó lọ lálẹ́ omi tí ò dé mọ́ mi sì ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ lálẹ́ odò tó fi pátá èmi ní máa wá ẹ̀yin yìí náà ní sì máa bá lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé gan mo dúpẹ́ o ó dàbọ̀.